ẹ kú lílà kára lé ẹrì wá làkírò ọ̀nà o onílé yìí mo kí yín ìyálọ́jà mo kí yín baálé ilé yìí mo kí yín àní ṣubú dànù o ajáde láàárọ̀ ìyá ní jáde lékú lọ́wọ́ ọjọ́ wọn ní pa wọ́n ayé ò ní fẹ́ jẹ́ wa bọlẹ̀ èmi ọmọ yín náà ni o Lukumọ̀nà ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́ ẹ bá gbọ́ tẹ́nìkan ló ọmọ ọ̀dọ̀ àgbà ló ń tẹ́ ẹ bá gbọ́ Lukumọ̀nà Ayédáre kì í ṣèmi ó lè ti pẹ́ tẹ́tí ń bá wa bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò fi bẹ́ẹ̀ rojú mi báyà ń gbà tá à ń ṣe ọdíò fídíò èmi náà rèé o tí fídíò yìí bá dọ́dọ̀ rẹ ẹ máa pín àwọn èèyàn pè mí fún iṣẹ́ ìtọ́pọ̀ mo ti fi ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ wọ́n ní àṣà máa dákẹ́ lórí ẹ̀ka máa fi lẹ̀ ìdùnnú ọmọ ní kí ọmọ rẹ̀ kórílé ọkọ gbé kọ́rọ́kọ́ gidi fẹ́ ìdùnnú òǹbí ní kí ọmọ rẹ̀ kó fẹ́ aya rere ẹ gbọ́ ẹlòmíín bẹ tó jẹ́ pé bó ṣe rẹwà tó àwọn abínú ẹni wọ́n ti rí ògo rẹ̀ wọ́n bu ohun tí èsì tiẹ̀ sínú ìṣẹ̀dá rẹ̀ ìpè kọ́ má lè rí ilé ọkọ gbé àwọn ọ̀ka ènìyàn ń bẹ ẹlòmíì ogun àtọ́fà ẹlòmíì ìgbéraga ọ̀rẹ́ ní kó bẹ́ lòmíì ọ̀rẹ́ òun ló kó bẹ́ lòmíì tí èèyàn fi rí ọkọ rere tá a fi rí aya rere tá a fi rí olùrànlọ́wọ́ rere kì í ṣe pé àwọn ọkọ àwọn aya nìkan ló wà fún o tí ẹ fi ra àánú gidi gbà àwọn ẹni gidi tí wọ́n máa fẹ́ ọ kì í ṣe pé kí wọ́n máa kùyàn mọ́lẹ̀ nìkan ní káyé ọ̀fẹ́ ni táyé ọba fẹ́ ọ wọn ò ní gba tiẹ̀ bí wọn ọba gba tiẹ̀ o ò lè róore o tọ́ ọ bá lo igba ṣínà bọ́ ọ bá lo igba ìyọ́nú tọ́ ọ bá lo ẹgbẹ̀ẹ́gbèje òṣòlẹ̀ táyé bá kọ̀ ẹ́ tíṣẹ̀dá rẹ̀ kọ̀ ẹ́ kò síbi tó ti lo sólẹ̀ tí ó ṣiṣẹ́ o àwa ara wa àwa náà ló lò lọ́wọ́ ara wa lọ́lọ́run fi ṣe sábàbí oore ara wa fúnra ara wa ìwọ tó bá wọ̀ nírú kò báyìí àbẹ́yìn òǹbí ẹ̀ ṣe fáwọn ọmọ yín tí wọ́n bá rí ọkọ báwo bí wọ́n bá pọ̀ tó ẹ ṣà wọ́n ní kọ̀ọ̀kan kì í ṣe pé ọkọ lágbájá gbé mọ́tò wá ọkọ làpàtìgbè ó gbọ́kadà ńláńlá wá ńlá fi mọ́kọ rere ńkọ́ o tó bá mú délé tí ń fìgbà tí dábàtà nì sí lára ńkọ́ ọkọ tí a sì kí wọ́n ṣe déédéé ara wọn tó jẹ́ pé ìfẹ́ tí dalẹ̀ ó wà láàrin ara wọn ẹ má fi ọmọ lọ́kọ tipátipá ẹlòmíín sì ń bẹ bó bí mi bá rí pọ́nmọ òun wọjú díẹ̀ ọ̀rẹ́ wa wọ́n máa fi ṣòwò àlè ni wọn ò ní jọ́ mọ́ tètè lọ́kọ ẹ má jà lọ wo ná ọyẹ wà nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan ẹ bá ń tọ́jú èso àgbálùmọ̀ kóró inú rẹ̀ lánìdí ẹ̀wà kọ́pọ̀ èso òwèrè jẹ́ǹjẹ kọ́pọ̀ àgbàdo pupa àti àgbàdo funfun ewé sáwéré pèpè tútù tòun tèso rẹ̀ ẹ̀fọ́ òdú ewé ìlú fẹ́mi ká ewé ata ní jẹ́bẹ́ o òun ní jẹ́wé ìlú fẹ́mi ká ewé mútèmírò ewé ewúro ní jẹ́bẹ́ ewé àgbáyùn èèpo igi ńlá ìyẹ́ agbè kan ìyẹ́ àlùkò kan ìyẹ́ lékeleke kan odidi ataare kan
àgbàdo tó wá wà ńbẹ̀ bóò láti ṣe é. ṣe rí ẹ̀mú àgbàdo yìí ibi táwọn ewúrẹ́ àbí àwọn ẹyẹlé nǹkan kan tí wọ́n wà ẹ dà á sílẹ̀. ẹ jẹ́ wọn ó ti máa jẹ wọn máa jẹ ẹ lé wọn kó ńbẹ̀ kẹ́ wá sa àgbàdo yòókù ẹ sà kó ńbẹ̀ èyí tẹ́ ẹ sà yẹn tí wọn ò rí jẹ mọ́ yẹn òun lẹ nídìí. bẹ́ẹ̀ bá rí sàtọ́ tẹ́lẹ̀ láti sà á tó pọ̀ tọ́jà pé iwájú wọn lẹ ti sẹ́ ilé wọn dà sẹ́yìn lẹ́bi sà òun lẹ nídìí. a wá jò bó o jó o lè gún tọ́ba mọ̀ pé o lè gún pò lọ́sẹ̀ tọ́ba jẹ́ jíjó yẹn náà ni ó jó ó pò lọ́sẹ̀ ọ̀sẹ̀ tọ́ba wá wù ọ́ ló lè fi pò mọ́ ká fún yín tó pé o. lọ́fíńdà tọ́ba wù ọ́ ni kò fi pò ó fi lọ́fíńdà sí. bàbá tèmi a máa lo lọ́fíńdà bíntù tàbí sosorébíà ìyẹn lè lò tàbí dáńdò àlà bó sì jẹ́ pé omi náà lọ́ba wọ̀ sáti fi lọ́fíńdà sí. tọ́ bá ṣe é tó parí fi í lẹ̀ fún bí ọ̀sẹ̀ kan jẹ́ kó kọjá ọ̀sẹ̀ kan kó máa wá wẹ̀ tọ́ bá ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ máa wẹ̀ wòmí ọwọ́ á ní para o ó ní para àwọn àwọn ti fi ọṣẹ rẹ̀ lẹ̀ wọn náà nìkan lọ́wọ́ wọ́n lè lò rárá o bí wọ́n bá ti ka nǹkan là á ṣe é ṣe ẹ jẹ́ ń ka para rẹ̀ fún yín. síwájú kí n tó ka ìpara ìtọ́jú ewé àti egbò lélẹ́dùà ló gbé Lukumonu ọmọ Ayédáre kalẹ̀ fún ó fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò rẹ̀ àbọ̀ fẹ́ tọ́jú ara rẹ̀ ńlànà ewé àti egbò kàn sí Lukumonu ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti dé Ìkòròdú garage wọ́n mọ́tò ti ń lọ Báyékù kọ́ bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. gbogbo ẹ̀yin tẹ́ ti wá mi wá ọ́fíìsì mi ní Nàìjíríà mo ti sọ fún yín pé mi ò sí Nàìjíríà láti bí oṣù kan sẹ́yìn ṣùgbọ́n ẹ̀wẹ̀ ìwò mo ti dé tán kọ́ wá tó wá mi wá o ipò búkọ̀ appointment kan tó wá mi wá kì í sí pọ́kàndé ó gbéwèé lọ́wọ́ ọ̀fẹ́ máa bèrè ọkọ̀ sáàyè ó mú owó consultation fee rẹ̀ lọ́wọ́. àwọn mi ní orílẹ̀-èdè Benin wọ́n mọ́tò ti lọ tọpa kọ bọ́lẹ̀ ní ọjà Adégà kan bíi Túndé Motors kó béèrè bí wọ́n ti ń ta àṣẹkẹ́ lẹ́yìn ọjà Adégà kan ọba ti débẹ̀ kó béèrè pàṣẹnìrí ìtọ́wà mẹ́ inú lè pàṣẹnìrí yẹn gan lọ ń bọ̀ má wà mí wá lálẹ́ o má wà mí wá lálẹ́ o iṣẹ́ tẹ́ bá gbé dọ́dọ̀ wa ta àbámọ̀ a sọ fún yín pé ẹ lọ ọ̀dọ̀ àwọn eléèbó ẹnìkan kì í mọ nǹkan tán èyí tá a bá mọ̀ làwa ń ṣe. ó yẹ já sọ̀rọ̀ lórí ìpara rẹ̀ èso àgbálùmọ̀ lọ́pọ̀lọpọ̀ àgbàdo tẹ́ lò fún tọ́sẹ̀ irú ẹ̀ náà lẹ́ẹ̀ tó lò fóun náà ewé awere pèpè àti èso rẹ̀ ewé òdú ọ̀gbọ́n ewé ìlú fẹ́mi ká èso rẹ́rìn rẹ́yìn tá à ń pè ní mi èso òsó orí rẹ̀ funfun òjíá àti nǹkankan àti nǹkankan àti nǹkankan. ìwọ tó o bá fẹ́ ìpara rẹ̀ ọba lọ́dọ̀ bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tó bá jẹ́ pé orílẹ̀-èdè Benin ló bá wà àpò 5 sẹ́fà ni tó bá jẹ́ pé Nàìjíríà bá ní 10,000 ni ìyẹn ìpara rẹ̀ ọ̀pọ̀ ńlẹ̀ mọ́ ìwọ tó bá fẹ́ o kọ̀ọ̀kan sí wa ó bá jẹ́ pé ọ̀nà rẹ bá jì ẹ má bínú ìwọ tọ́nà rẹ bá jì rán yẹn wá wọ́n bọ̀ rà á ni kì í ti pọ́ sọ pé torí àpò 5 sẹ́fà kí n máa bọ̀ wá onímọ́tò káàkiri ọ̀ràn yẹn wá rà á ni kò sì jẹ́ nù tó bẹ́tò yìí bá dọ́dọ̀ yẹn má dé mọ́lẹ̀ ẹ̀ má pín kọ́ kárí ọ̀dọ̀ gbogbo àwọn yẹn kí wọ́n lè jàǹfààní rẹ̀
gba nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí +23480 3298 3298 WhatsApp nọ́mbà mi nù àwọn nọ́mbà náà lẹ́ ń wò yìí gba nọ́mbà orílẹ̀-èdè Benin +229 0154 651928 ire o ire o ire lálá ire kàbìtì kílédùà kó mu wọlé wá wá o ire o.